mi kò jẹ́ kí n gbádùn. Sherry, when we are talking about Asake in Ahmed with Adija, Sherry àwọn méjèèjì gbà tó bẹ̀rẹ̀ ìfẹ́ wọn, as in kò yẹ ká Ahmed ṣe nǹkan báyìí fún Adija, because Sherry Adija tá ń sọ yìí, she was my friend then, ọ̀rẹ́ mi ní tẹ́lẹ̀, but òun àti Asake ó nífẹ̀ẹ́ ara wọn gan-an, àwa mẹ́ta ni níbi iṣẹ́ ńgbà nítorí ibì kan náà lèmi àti ẹ̀ ti kọ́ṣẹ́, èmi òun pẹ̀lú kẹta wa yẹn já ìkẹ́. Adija lórúkọ tèmi náà máa ń pè mí lọ́mọ Igbo shop, òun a máa ń pè ládìjà gẹ̀rẹ́jẹ pọ̀ pẹ̀lú Àyìnkẹ́. Àwa mẹ́tẹ̀ẹ̀ta we are so close. So Adija Àyìnkẹ́ yẹn ó ṣíwájú wa fi ṣọ́ọ̀bù lẹ̀, so ó wá kù èmi àti ẹnìkan. So when she was pregnant, she told me pé Adija mo máa ti lóyún mọ́nà, kí la máa ṣe sí báyìí? Ó ní wọn ò gbọ́dọ̀ mọ́ lé o, ó dẹ̀ ti ríran sóhun pé kóun má ṣẹ́yún, but then èmi máa ń lọ, èmi ò ń tètè dé. Ó wá dijọ́ kan, òun dẹ̀ máa ń ṣíwájú wa lọ́lé, 9 la máa ń close ibi iṣẹ́, kò dẹ̀ ń wá ibi iṣẹ́ ní Thursday ní off day. So ó wá dijọ́ kan, ó ti lọ́lé bí 8, ó kọ̀ pè mí lórí fóònù pé hello Adija, mo wà ní New Star, wá bá mi ní ibẹ̀ mọ́nà. Okay, mò ń bọ̀, tí sáré fi ṣọ́ọ̀bù lẹ̀ ti yẹ lọ bá ní wá ní kí n wo òun ní túwó ni o, òun dẹ̀ ti gbábọ́ sí ẹnu stamp, òun sá lọ mọ́ ní Àjọkẹ́ má ṣe bẹ́ẹ̀ yẹn, ibo ló wá fẹ́ lọ, tó bá béèrè ẹ̀ ńkọ́, kí ni kí n sọ? Ó ṣàyìn sísìn pé òun sá lọ pọ́ ní òun ṣe máa ní oyún síwájú ẹ̀gbọ́n òun nípa àwọn máa lọ ṣe fún òun, pọ́n lọ ṣe fún òun lọ́la máa lókè. Níbo ló wá ń lọ bọ́ wá ní òun lọ sí Mushin lọ́dọ̀, bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ, ó wá ní òun lọ sí Mushin lọ́dọ̀ ẹ̀gbọ́n mọ́mì òun kan, àmọ́ kí n má sọ fún ẹ̀dẹ̀ alààyè kankan pé ibẹ̀ lòun lọ. Bí ṣe sì dé Adéníjì ńjọ́ náà nìyẹn, ó wá wọ mọ́tò Ìdúmọ̀tà, mi ò tẹ̀lé dé Ìdúmọ̀tà, ó lọ wọ Mushin torí ṣọ́ọ̀bù tèmi wà, torí èmi náà sáré kó ṣọ́ọ̀bù, gbọ́dọ̀ mọ̀ pé mo fi ṣọ́ọ̀bù lẹ̀. So gbà tó dé Mushin, ó pè mí jọ́ kejì, òun ti wà mọ́nà, báwo máa gẹ́ẹ̀tì ibi tó wà kí balẹ̀ máa wò ẹ́. Ó ṣàbẹ̀ mí pé kí n jọ́ o, kí má sọ fẹ́ anybody ibi tó ń wà, ni mo ti gbọ́ mo ní sọ. As in Àjọkẹ́ sọ́fà, ó rí ìyá ẹ̀ ó pè ní bàbá lórí oyún tó ní Zinati, but ó nígbàgbọ́ pé ọmọ yẹn máa ṣe ohun rere nílé ayé ni kò ṣe fẹ́ ṣẹ́ oyún yẹn. So aṣá try bex wa ṣá, àǹtí ẹ̀ yẹn ó wá bá mi ṣọ́ọ̀bù ńjọ́ kan, wá pariwo lé mi lórí pé kí n sọ bí tábúrò àwọn wà, èmi àti ẹ close, àwọn mọ̀ pé máa mọ ibi tí ó wà. Mo ní mi ò mọ ibi tó wà. Àǹtí Mariam wọ́n ṣàbà mí jẹ́jọ́ kejì, ó tún wá díjọ́ kejì, mo wá pa Àjọkẹ́, mo ní èlò Àjọkẹ́, àǹtí ẹ̀ ń threaten mi, máa jẹ́wọ́ ibi tí mo wà, ibi tó wà. Ó ní kí n má sọ anything for anybody. Nígbà ṣe bóun mọ̀ mí náà, ṣé mo ti rìn jì ní, tó bá ti gbéjà wá kémi náà gbéjà kò wọ́n. So ìjọ́ kan èmi àtọ̀rẹ́ mi tún wá gbéra a lọ sí Mushin lọ́dún náà lọ́dọ̀ mọ́mí Ahmed nurse ni wọ́n. A lọ sí Mushin, táyé débẹ̀ a kí wọn, èmi àti ẹnì kan kò réyàn kankan àfẹ́mi àti ẹ̀. Àṣàbà mọ́mí Ahmed àtọ̀rẹ́ wọn kan nílé, àbákúnlẹ̀ pé mọ́mí ẹ̀yin la wá bá mà, orúkọ mi ní báyìí, orúkọ ọ̀rẹ́ mi ní báyìí, pípẹ́ ọ̀rẹ́ mi yá Ahmed boyfriend and girlfriend ni wọ́n. So ó ti lóyún, Ahmed dẹ̀ kọ̀ ó lóun gba oyún lọ́wọ́ ẹ̀. Ibi tá ti ń ṣà ń sọ̀rọ̀ ọ ṣàpèké ẹ ló Ahmed ibo ló wà, ó lóun wà ń fi mọ́mí ẹni má bọ́ ń lé. Bó ṣe délé ńjọ́ wa ni àṣó mọ̀ wọ́n náà, òun mọ̀, ó ní báwo la ṣe jẹ́, ó ní girlfriend òun lélẹ̀, ọ̀rẹ́ ẹ̀ girlfriend òun ni èmi. Ahmed mọ̀ mí dáadáa o, Ahmed Asake kò yẹ kó ṣe báyìí fún Àjọkẹ́ o. Mi ò fẹ́ dá sọ̀rọ̀, mi ò fẹ́ sọ̀rọ̀, but conscience mi ni ló jẹ́ ń sọ̀rọ̀. Mọ́mí wa ní ṣó mọ̀ wà náà, òun ti ló yẹ. Mọ́mí wa ní báwo lẹ ṣe, ó ní òun máa ń lo condom pẹ̀lú ẹ̀. Àjọkẹ́ ní tòótọ́ ló máa ń lo condom pẹ̀lú òun, but ìjọ́ yẹn Ahmed ò lo condom, Ahmed má parọ́. Mọ́mí ẹ̀ ṣáà lè wá jáde ńjọ́ ìṣá, ẹ máa lọ ẹ̀yin ọmọ kìíní kan, ẹ̀yin ọmọ kìíní kan, ìwé mo fẹ́ kọ́ ọmọ mi kà, ìwé mo fẹ́ kọ́ ọmọ mi lọ. Àjọkẹ́ ṣáà struggle. Ìwọ̀nba tèmi náà nígbà yẹn máa ń ṣe fún àzọ̀rẹ́, torí kò lẹ́yìn kankan, kò sẹ́ni tó ń fún lówó. Ìyá tó wà Mushin yẹn ẹ̀gbọ́n mọ́mí yẹn ló ń tọ́jú ẹ̀. So once in a while tèmi náà bá ti fẹ́ lọ wò bẹ́ẹ̀, máa gbé nǹkan dání, tó bá jáṣọ ọmọ náà ni mo rí máa rà dání.
Àjọkẹ́ ṣá bímọ yẹn ṣàgbà tó bímọ ni mọ́mì ẹ̀ tó mọ ibi tí Àjọkẹ́ wà tọ́yọ̀ fún un pé hello lágbájá ọmọ ẹ̀ bí ó ní àǹtí mi kí ló tẹ̀ sọ fún mi láti jọ́ ìkíní kan ó ṣàjà ó tún parí ẹ̀. So then Àjọkẹ́ ń wá sẹ́kọ̀ọ́. From there dádì Asake yẹn bàbá Ahmed ọgbóyún yẹn lọ́wọ́ wa tọwọ́ tẹsẹ̀. Gbà tó dẹ̀ bímọ wọ́n ṣe ìkómọ yẹn ayé gbọ́ ọ̀run mọ́ nísàlẹ̀ kó láti ṣe ń gbà yẹn ní Short Street láti ṣe ní ọdún náà. That was 2014 la ṣe ìkómọ 2014 ló bímọ March 12 ní Zenith she's 11 years now. Ẹ wo àti ibi tó ti ń gbé bùkátà bọ̀. Ahmed tún wà ní school ọmọdé yóò tún dẹ́yìn ó tún máa ń send owó sí Ahmed nífẹ̀ẹ́ bó jẹ́ aṣọ náà ni. Ahmed ò tẹ̀ bẹ̀rù orí ara ẹ̀ tí ẹ rántí ń pé Àjọkẹ́ yìí ẹlẹ́dàá ẹ̀ ń gbà yẹn ó máa ń bẹ́ẹ̀ tún ṣe ìyàn tó ń tún ẹlẹ́dàá ẹ̀ ṣe ń gbà yẹn òun ló wá gbàgbé. But right now I'm not talking about Àjọkẹ́. Let me go straight to the point. Ahmed take care Zenith igi àkọ́ṣe ẹ̀ ni àkọ́bí ẹ̀ ni tọ́jú ọmọdé yìí. Then ìyàwó ẹ̀ ti prove ẹ̀ ó ní kó wá lọ ṣe DNA test your baby mama ó ní kó wá lọ ṣe DNA test. Òun náà sọ pé òun fẹ́ fẹ́ padà but take your responsibility lórí Zenith. Girl yóò ń suffer iṣẹ́ makeup tó ń ṣe kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ everybody ló kọ́ṣẹ́ makeup. So àwọn èèyàn tó ń ṣiṣẹ́ yìí pọ̀ kò tiẹ̀ ń ṣe ìwọ Ahmed Ọlọ́ládé torí Ọlọ́ládé ló máa ń pè ẹ̀ ń gbà yẹn kò ń pè ẹ̀ lámed àní Lọ́ládé ni o. Even then anything Lady Meadow ni mo fi save number ìyàwó ẹ̀ ń gbà yẹn. Tá máa bá ilé kan tó wà ní gravity ń gbà yẹn ilé abẹ̀rẹ̀ ọ̀bí ilé èkúté. Lẹ́yìn ìgbà yẹn ó tún máa ń wà lọ́dọ̀ àwọn ṣinko àwọn ọ̀rẹ́ ẹ̀ láti kékeré nìyẹn. Ó máa rántí gbogbo wọn mọ́ ń sìn gbogbo àwọn Legelin àwọn C-Black you are all together then. Tá máa bá yín gbà yẹn tí máa jókòó ta ọmọdé àmà bẹ́ẹ̀ ṣe dread orí ẹ̀ àmà bẹ́ẹ̀ fi ṣe style every blessed Thursday. Tájọkẹ́ bá ti ṣiṣẹ́ ilé tán báyìí tí mọ́mísí ẹ̀ bá ti lọ sí ṣọ́ọ̀bù báyìí tí pọ́psí ẹ̀ ti lọ báyìí ọ̀rẹ́ mi ò ń dúró léwu ọ̀dọ̀ àwọn Ahmed ló máa wà. Tó bá ti tó time tó mọ̀ pé mọ́mí mi ti fẹ́ dé dádì mi ti fẹ́ dé ó máa padà sílé abọ́ṣọ bí ẹni tí ò jáde rárá ni. Ahmed kí lè tó wá ṣe báyìí fún. To be sincerely láàrin èmi àti ọmọ pò ṣe kà fájọkẹ́ ni kò ní kó fóun. I know she's not up to your standard now but then she's up to your standard. Kó tiẹ̀ wá wo ọmọ tó wà láàrin yín àti accept pé ó lè fẹ́ tọ́jú ọmọ fóun náà lówó tó tówó kó fi establish rẹ̀. She's suffering Àjọkẹ́ ń jìyà àmọ́ pé ó lè fẹ́ ó ti di star ó ti di blow bó tún yẹ kó lè ṣoore fún. Mọ́mí Ahmed ń gbà yẹn nurse ni wọ́n ìyá yẹn náà ìka ni àti ẹ̀gbọ́n pé ògbóyún gbà yẹn bọ́ tó mọ pọ́mọ yẹn wà bọ́ tó yẹ kó lè béèrè pé Ahmed ọmọ tó tiẹ̀ gbé wá fún ẹ̀ ń gbà yẹn jẹ́ àtọ́jú ẹ̀. Zenith tó ń ṣe ọmọ Nàìjíríà yìí rárá wo station ẹ̀ she is a model. Ìwọ náà wo tí Zenith ṣe rí even tó bá ṣe travelling fún wọn àti ìyẹ́ kó má ta sí wọn mọ́ it's better. Kí ló dé Ahmed jọ please I'm pleading jọ torí Ọlọ́run jọ bá wa wá nǹkan kan ṣe please mi ò fẹ́ dá sọ́rọ̀ ìtẹ́lẹ̀ mo fi ọlá ní oṣù Ramadan tàwa yìí mo fi bẹ̀